jẹwéjẹwé kòkòrò jóbíjóbí kòkòrò tí ń jẹwé ara ẹwé ní gbé kòkòrò tí ń jóbi àárọ̀ nílọ́pàá kòkòrò tí ń jẹ̀bi jàre ẹ̀rú ìwọ̀nba lẹ́wé oko dára wọn. Every time without number pípé kẹ má ẹ̀fà kẹ bí ẹnu yìí sókè bẹ́ẹ̀ kẹ má bá ń sọ̀rọ̀ ẹ̀rẹ̀ àwọ̀. Are you talking to me that way? Ara àgbo ni ọ́ ń bolo ti wá. Ìgbé kẹ̀kẹ́ mo ṣe kù sí àárín. Torí ẹ̀ nìkan ló bí ọ. Ìyá àrùn àti bàbá mi ti kú. Kò ṣẹlẹ̀ yìí, ọlọ́lá Benson, gbogbo Spain, Madrid #1, ọba EU. A máa fọ́ kọ̀kọ̀. Mi ò ní bá kọ̀ọ̀kan ní. Ẹjọ́ tí wọ́n sọ̀rọ̀ fún mi anyhow. Títí gbàgbé gbé adult mímí ni. Èyí tó ti rí olórí ibú ọmọ òfò. Ọmọ àwọn ọmọ òfò. Ọ̀daràn, olówó, táwọn olówó báyìí. Ká ṣe ìgbàlọ́ ọ̀bù. Ó ṣe lówó dání tí mo ṣì lè ná náà. Mo fi mi tọ́jú sí yàrá mi. Inú owó gbogbo owó. Agbáríkí tó tó kí ó tó. Bí mo ti ń lo mọ́sálásí mò ń lórí òkè. Ẹbí tí mo ti mọ̀ pàyà yìí. Èyí méjèèjì rẹ̀ ń jà sí ẹ̀kọ́. Àrùn tí ń ṣe péjì ní sọ̀nù, ní ti ń sábẹ́ yadé, gbogbo ọlọ́yàdún lè ní sí. Kí ló wá dé tó mi ọ̀la? Tọmọ mi ọ̀la. Tọmọ mi ò tó là. Ojú gbọ́dọ̀ gbọmọ lọ́wọ́ èkó. Ojú bọ́ọ̀lù gbọmọ lọ́wọ́ èkó. Ẹ wá gbà mí sílẹ̀ ń sọ yìí. Ẹ̀yin egbò ní pọ̀ fún ní ẹnu tí ó Ogún tẹ̀lé ẹ̀gbọ́n o ní big problem. Ọ̀rọ̀ pé tẹ̀sí ìṣẹ̀lẹ̀ yìí gan-an èmi gan fún àwọn tí wọ́n fẹ́ sùn báyìí. Ó mo ní ìtìrí iṣẹ́. Ìjọba ti rí sẹ́ni. Alábàárù mo fèyí ṣe wọ̀. Ni mo máa ń gbẹ́rù. Ṣé o ti gbẹ́rù ara ẹ̀ náà? Ń lọ gbé àfẹ́fà. bẹ́ẹ̀ ni. Àwọn ọmọ yín àtàwọn ẹgbẹ́ rẹ̀ wọ́n lọ lè sùn sílẹ̀. Oṣólẹ̀ ṣùgbọ́n mi. Òṣùlẹ̀ tí wọ́n wá lọ sí ohun tiẹ̀ lórílé. Ìtí ojú pálábá rí níjọ́ tí ọwọ́ pálábá bá ṣẹ́gi, ojú yóò rí. Èmi ni ẹni àkọ́kọ́ tí ó kọ́kọ́ rọkọ̀ nílùú Ọlọ́run. Àwọn èèyàn àdúgbò wa gan wọ́n bá mi ṣàjọyọ̀. Nígbà tílẹ̀ wá mọ́ tí mo ní kí n rè wo ọkọ̀ mi tí mo gbé sí àfi lápẹ́ bàbá ọkọ̀ mi tí mo gbé sí mọ́ gbogbo ayé ń pè ní ọkọ̀ àbàmì. Gbogbo àwọn tó ń gbọ́kọ̀ rẹ̀ wọ́n bá gbé tí kú tí ìrántí dáró. O ò lè rí ìdùkà o, ìjálá àpẹẹrẹ bí ipá wo. Àdánwò kúrakúra wọn sí. Kí ló dé bẹ́ẹ̀ ẹgbẹ́ lẹ́kọ̀ọ́ pátákó sí? Ẹ̀sẹ̀ bíbí. Kúnlẹ̀. Ọ̀daràn. Èmi nìkan ló ṣẹ́kù báyìí. Táwọn ọgbà ẹ̀jẹ̀. Bóyá láṣẹ sẹ́, àgbáyà, àgbẹ̀, gbàgbó lórí àṣẹbí. Àtòun àti ọkọ rẹ̀ a máa sùn lónìí. Ọlọ́run. Èmi lẹ́kọ̀ọ́kọ̀ lẹ́kàdà wá bá. Tẹ̀rọ́kọ̀ tẹ̀ wo ìmákàn lórúkọ ẹ̀, bọ́ọ̀ṣà dá ìní. It's just a car. Poison ṣoúnjẹ àjẹyó. Jẹ́ díẹ̀ kó máa bá tiẹ̀ lọ. Báwo mọ́tò ìṣèrí nìyẹn? Bámi bẹ́ẹ̀. Báwo ni mọ́tò tó yìnbó ṣe máa pààyàn? Kí mo dẹ̀ máa fọ́ ọkọ̀ mi. Kí ni ṣebí mọ́tò ni kí ni? Wọ́n ṣe fọwọ́ kan lákọ̀ọ́kọ́ kan tó jókòó ni wọ́n ti kú. Ìdánlọ́lù gbọ́dọ̀ kú náà. Wọ́n kò sọ́lá olúwa mọ́, ikú olúwa ló kù. Ní ọkọ̀ bá di abàmì. ká ní pé ìṣẹ̀lẹ̀ yóò tójú mi sẹ̀ ìbánirọ́ ni wọ́n ń pa wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ibẹ̀ nílẹ̀ Yorùbá oògùn abẹnugọ̀ngọ̀ oògùn bẹ́ẹ̀ o.
Take it easy, that's all right. Kí ló ṣẹlẹ̀ gangan? Báwo ló ṣe ṣẹlẹ̀? Wọ́n wọlé, wọ́n gbó, wọ́n gbà báyìí. Okay, bye. Bye. Are you sure? I'm very sure. Ẹ sure? Àwọn ọ̀dẹ̀ tó tó ẹ̀ fọ́. Wọ́n ti lọ báyìí. That's all right. It's okay. Officers, now let's go. Follow this place. Let's go. Go. Hey. Ṣorí pé mi ì pariwo pẹ̀lú ẹ rárá. Ṣorí pé ìṣe ọmọlúàbí là ń ṣe ẹ. Mo kàn fẹ́ wọ̀n ẹ ni. Kó má lọ rí the other side of me. For the last time, wọnú ilé yẹn lọ kó lọ gbé owó tó wà nílé yẹn kó lọ gbé bọ́ta. Kò sówó nílé ìyá rẹ̀. Kò sówó nílé. Okay, information tó fáwọn wà incorrect. Báwo rí? Owó tí ò sí nílé yìí ẹ̀ máa jáde sí. Lọ́ọ̀ mo rí ilé tó wà ní báyìí. Ó yá! Hello! Lórí sókè fowó. If you move, my people fall here down. Answer! Now drop your weapon. Drop your weapon. Out. Go out, my friend. Ṣọ́ra yẹ lóde. Tí wọ́n bá sọ wípé ọjọ́ gbogbo ni tó lè, ọjọ́ kan ni tó lóhun. O ti rí rẹ báyìí. Ọwọ́ pálábẹ́ ti sí ibi. Officer! Come in. Tó bá fẹ́ràn ara ẹ̀, kò cooperate. Oyins! Má fi bọ̀ fọ́ orí ẹ̀ dànù. Now move. Move, my friend! Are you mad? Hello there. Ọkọ mi, kí là ń ṣe sọ̀rọ̀ bá jì? What's your problem? Ṣé ní sẹ́sẹ̀ náà? Ṣé bóyá máa wò mí ní tí mo kọ́? Mi ò ṣe ní wò ìyá yìí, mi ò ṣe ní wò. Ṣé ibi ìkọ́ ló wà nígbà tí mò ń tẹ̀ wọ́n ìwà àtọmọ ẹ létí? Tẹ̀ jókòó síbi pé ibi tó ń gbọ́rọ̀ ní ayé yìí lọ, ó máa bá débi tó lápẹ̀rẹ̀. Ọmọ ti gbọ́ ọbẹ̀ ti gé lọ́wọ́ ti jọ̀bẹ́ lẹ̀ kí wá ní problem gbájá wá solution sí. Òun ò bá má jùlẹ̀. Ó dà fi mí wo TV. Òun ò bá má jùlẹ̀. Ọmọ wèrè ọmọ àdánù tó bí. Wọ́n má jẹ́ sọ̀rọ̀ má jẹ́ sòdì ọ̀rọ̀ ṣẹ́ o. What's all this? O fẹ́ yọlé ayé lẹ́mìí mi. Kí ló ń ṣe fọ́mọ tí mi ò ṣe fún Bánjí ẹ̀yẹ? Kí ló ń ṣe tí mi ò ṣe fún Bánjí ẹ̀yẹ? Just tell me. Kí n kọ́ ọmọdé o. Má jẹ́ sọ̀rọ̀ ṣẹ́ o. Ó dẹ̀ ti ṣe mistake ni. Mistake wèrè wo ló ṣe? Find solution. Mistake ló ń pè ní àbọ̀ kan. Olè kan ló ń pè ní. Lọ́sàn-án gan kéèyàn dẹ̀ gbé kan kó bẹ̀rẹ̀ sí ní yìnyín àwọn ẹlẹ́dẹ́lẹ́ nítorí ó fẹ́ gbowó ọwọ́ wọn. Kí ló fẹ́ fi ṣe? Owó tí mò ń fún ó ju owó tó fẹ́ jí lọ. Ó dẹ̀ ti wá ṣàṣìṣe yìí. Ká mọ bọ́mọ iṣẹ́ máa yọ kó òun dẹ̀kun tó wà yìí nà. Ẹ lọ bá dájọ́ àbí mi mo fi síbẹ̀. Nǹkan tó ń ṣe máa lẹ́yìn o. Ó máa lẹ́yìn o. Wọ́n mọ tèmi jáde fún mi o. Wọ́n mọ tèmi jáde fún mi o. Ṣé mi ni mo bá gbé bọ̀? Ọmọdé yìí má pa mí. Tó bá tó stage kan, àjọ ọmọ má parẹ́ níbi tó wà sí. Ṣé kò ti fẹ́ máa parẹ́ báyìí? Ó ti ń parẹ́ èwo ń tèmi. Ṣé mi ni mo bá jẹ wá níbi tó wà?
Bàbá Bánjí. Ẹ kó máa jẹ sàláàdì inú prison tó wà. Wá ọ̀nà kọ́mọ mi jáde. Ọmọkùnrin ni òkè ṣọmọbìnrin. Ọjọ́ alẹ́ ló wà very important. Bá mi wá ọmọ mi jáde. Ó rẹ̀ ìwà woman. Kí ni wàhálà yìí náà? Ó lè kú fún. Kí ni mo lè kú fún ta ni? Bẹ́ẹ̀ni. Yóò lè kú kọ̀ọ̀kan fún mi. Ṣé lọ́mọ mi lẹ́yìn Bánjí? Tí n bá lọ́mọ mi nǹkan. Tí n bá ní kí padà mi, àbí kí ló ń sọ yìí? Ọ̀rọ̀ ọmọkùnrin mi láti. Ó tì í. Ọjọ́ alẹ́ mà ló fi ṣe. Ọjọ́ alẹ́ tèmi, ọjọ́ alẹ́ tó da nítorí mò ń gún mọ́tò tó léèsì dáadáa ni mò ń gùn. Mo dẹ̀ ń travel bó ṣe wọ̀n. Ó máa wọ́ ọmọ mi jáde fún mi. Oníyẹ̀yẹ̀, èmi máa wọ́. Daddy, where's my brother? I will give you the address where he is. Wo, let me tell you, fi ti brother ṣe àríkọ́gbọ́n. Kó dẹ̀ fi ṣe àríkọ́ṣe. O ti gbọ́? Má bínú ọkọ mi. Jọ̀ọ́ torí Ọlọ́run. Bẹ́ẹ̀ kojú ayé mi bàjẹ́. Kí ni solution sí nǹkan tó wà nílẹ̀ yìí? Solution kan. Soluki ni. Bàbá Bánjí ó fi mí sílẹ̀ òun lọ. Ẹ̀rọ àwọn òṣèlè dúró síbẹ̀. You are going. Ọ̀la tí ó ṣẹ̀ṣọ́ ohun tá a fẹ́ ní ṣe Tẹ́ bá ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi, mo understand ẹ̀. Mo ń purọ́ fún ẹni o. Ara nǹkan tí máa ń bá Bánjí sọ, òun ló dílẹ̀ yìí o. Ó ń bọ̀, òun ló dílẹ̀ yìí. Òun ló délẹ̀ yìí o. Ṣé Bánjí fẹ́ borúkọ mi jẹ́ ni? Tó dẹ̀ mọ position tí mo hold nínú ìlú yìí. Ta ni fẹ́ bá ro ti tèmi? Ta ni fẹ́ rojọ́ mi fún? Wọ́n kò yé mi. Ó fẹ́ kọ́ta yọ̀ mí ni. Òun náà ti dájọ́ kú fún yìí. Honorable, in the first instance, a lè jọ ọ̀bá ìkámọ́mà ní tí àǹkà máa bára wa sọ̀tọ̀. Wọ́n dẹ̀ ní ẹjọ́ òní jẹ́ tẹnikẹ́ òní ìdá. Ẹ ṣí mi ò ṣe nǹkan tó yẹ kí n ṣe ni. Ó yẹ kó o ti gbé ọmọ yẹn, kó o ti send abroad, whatever tó bá ń kó ṣe láàrin time tó fi ń contest tó fi ń ṣe politics yìí, kó ń wà lóhun yẹn kó máa lọ ṣe whatever tó bá fẹ́ ṣe. Ebi tójú mi ò ti ní káàbì. Ó wà lákàtà mi bí gan ló dán gbogbo òṣì tó ń dánwò yìí wò. Tí n bá wá send ẹ̀ sọ́hùn, tí ò lólùbáwí tí ò ní aláfisùn, kí ló rò bí ó tún máa ṣẹlẹ̀ ń bẹ̀? Actually, it's a very serious matter. Very serious. Èmi náà dẹ̀ try best mi. Ṣùgbọ́n immediately tọ́rọ̀ ẹ̀ ti ṣẹlẹ̀ àti commissioner àti IG náà ti ní interest nínú ẹ̀ kó tó di pé ó dọ̀rọ̀ court kan tó dájọ́ tí wọ́n dá fún un. Ẹ̀dá náà withstanding. Nǹkan kan sọ sí mi lọ́kàn bí a ṣe ń sọ̀rọ̀ yìí. Ẹrù sáà ní kọ òfin kó kọlẹ̀ definitely àwádìí kò fà máa gbé sínú ẹ̀ lọ́pọ̀ kan rẹ̀ balẹ̀. Ó ní ọ̀rẹ́ nìkan tó jẹ́ ọ̀gá wọ́dà yìí, a senior officer in the prison service. In fact, under custody ẹ̀ lọ́mọ yẹn wà. Ìyẹn tó fi mí lọ́kàn balẹ̀ ní ìlú wa. I'll bring him back to you. Yes. Please, John to the Ọlọ́run. Kí ni mò ń sọ, kí ló ń sọ? Mo sọ pé wọ́n dájọ́ kú fọ́mọ mi. Òun máa mú prison warder wá sí ilé mi. For what? Nǹkan tí mo expect kó máa bá mi sọ ni bá ṣe jọ máa rí adájọ́. Ọ̀nà tí a máa fi bá adájọ́ sọ̀rọ̀ tọ́mọ yẹn máa fi kú un bẹ́ẹ̀. Bóyá a máa appeal o, a máa fún lówó kó dẹjọ́ nù ni o. Nǹkan tí mo expect kó máa bá mi sọ nìyẹn, not prison service. Ṣé prison warder? Ṣé ká lọ kó oúnjẹ tó máa jẹ́nu prison fún ni àbí kí ló kàn mí àti warder? Iṣẹ́ ti tèmi ni, remember? Ẹni tí mo dẹ̀ ni mo fẹ́ mú wá yìí ń sè kí n tó lè sọ jáde á ti ní àwọn nǹkan àwọn iná tèmi àti ẹ̀ ti ró sẹ́yìn tó jẹ mọ́ nǹkan báyìí. A ní kó fọkàn ẹ balẹ̀, ọ̀nà àbáyọ ni okay, ṣé ọmọ tí wọ́n ti sentence already, wọ́n ti condemn to death. The fact pé ọmọ yẹn commit nǹkan tó ń sọ kó commit, of course mi ò tẹ́ rò pé lọ́ọ̀yà kan gan lè gba arú appeal bẹ́ẹ̀ because ó wà very glaring. Bẹ́ẹ̀ ká tiẹ̀ fi gbogbo yẹn sílẹ̀, ibi tí èmi rí pé ọ̀nà wà ni mo suggest for you. I'll bring him down here. Tó bá ti dé àjọ sọ̀rọ̀, mo mọ̀ pé effort sí tèmi àtẹni tí mò ń sọ ìka bá papọ̀, ọkàn mi sọ pé ó máa mú nǹkan kan jáde ń bẹ̀. Let's give it a try, jẹ́ kí mẹ́rin yẹn wá ná ká sọ̀rọ̀. Ọmọ yẹn á jáde fọkàn ìbàlẹ̀. I'm telling you, á jáde ń bẹ̀ wọ́n ní pa. Wọ́n ní pa. Dọ̀dọ̀ ẹ̀bùn ń bọ̀ òun ṣojú òun sì yọ. Yes, ọ̀rọ̀ ọmọ ni fine, but ìwọ náà wọ ọmọ yẹn ràn díẹ̀.
ẹ fi lọ́ fọkàn ìbàlẹ̀. àwẹ̀ ohun àṣelànà ó lè gbomi jẹ́ lójú ẹni lónìí. Honourable, gẹ́gẹ́ mo ṣe promise yín náà tẹ́lẹ̀ chief warder prison service tí ọmọ yín wà ní custody wọn ni George lórúkọ ẹ̀ oní chief warder ibi tí ọmọ yín wà as it is mo ti assure yín pé kẹ́ ẹ fọkàn yín balẹ̀ èmi nìyí lórí ìjókòó Mr. George náà dẹ̀ ní gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tí èmi àti ẹ̀ ti jọ wà for so many years gbogbo eléyìí tó ṣẹlẹ̀ yìí àwọn nǹkan tó jọ bẹ́ẹ̀ náà sẹ́yìn lóríṣiríṣi ó ti wáyé bẹ́ẹ̀ tó jẹ́ èmi àti ẹ̀ làmọ́ bá ṣe paná ẹ̀ bẹ́ẹ̀ ni lágbára Ọlọ́run lójú ìwòsàn máa sọ torí ẹ̀ ni mo ṣe wá decide pé kí n kúkú mójú ajé báyìí kí n fi kún mi sọ. ìwọ náà rà lánàá ò ní ṣubú dànù wàá máa lọ rí wàá máa bọ̀ rí inú mi dùn gan fún ìgbésẹ̀ tó gbé Mr. George ẹ ra sà ẹ kú jókòó ṣe rí wọn ní bá ṣe pa ọmọ ọ̀gbẹ̀rì a gbọ́dọ̀ pọ̀ máa wọ bẹ́ẹ̀ ọmọ tó wà ní custody yìí ọmọ títẹ mí ni ọmọ bíbí mí ni òun náà dẹ̀ ti dájọ́ kú fún yìí bí ṣe wá fẹ́ rí àánú nígbà tó máa fi rí ọ̀nà àbáyọ wọn ni wọn tó ń sọ tó fi sọ pé òun á nìyẹn. Honourable ẹ fọkàn yín balẹ̀. Ó ti ṣe é ṣe sí àwọn ọmọ yẹn tá a bá dẹ̀ ń bá wọn sọ wọn ò ní gbà. Ọ̀làdúró orúkọ tẹ̀yìn ti ní ẹ mọye years tẹ́ ti ń bíèdè orúkọ yín bọ̀. Tí mo ti ń bíèdè ẹ̀bọ̀ bàbá mi. Ọmọ kan wá lóun fẹ́ bàjẹ́ Ọlọ́run ò ní gbà fún. Àmín. Ẹ ò máa ṣe ṣe. Ṣé rí àwa ti rẹ́ni tó fi ìdí ẹ̀ bímọ méjì ó dẹ̀ tún fìdí tẹ̀ kan pa fún rẹ̀. Fúnra ara ẹ̀ àìrìnjìnà lára bùkẹ́ ọ̀kẹ́rẹ́ ọ̀nà rẹ̀. DPO tẹ́ ń wo yìí ọ̀daràn gidi ni kí n má sọ fún yín. àyíwọ́ lẹ́nu ẹ̀. Actually a ti ń ṣe àwọn òsì tí ò possible níbi but method mi ni máa gbé ilé ìgbà fún mi. Wọ́n ti dájọ́ ọmọ mi ó ti wà ń prison lọ́dọ̀ wà báyìí. DPO ẹ máa ṣe iṣẹ́ díẹ̀ ló wà lọ́wọ́ wọn púpọ̀ ló wà lọ́wọ́ ìlú àti ẹ̀kọ́ ìsàkíyèsí. Ṣe rí iṣẹ́ tó wà lọ́dọ̀ tí yín ní owó níná. Ẹ wò kékeré lówó owó tó bá ní iye àbùkù kan ẹ fi tówó lẹ̀. Ẹ̀yin máa ṣèrànlọ́wọ́ ẹ ṣáà ti bá wa wá bí tí àwọn ọmọ burúkú yẹn ti ń fa riot. Ìfọkànbalẹ̀ bọ́n ti ẹ̀ fa riot àpọ́nlé níbi tán ti ń fa riot. Replacement làwọn wá fún wọn. Definitely èmi náà ti rò bẹ́ẹ̀. Ibi tẹ́mi lọ ni. That is the best bet. Replacement ni ẹ̀ fa riot wọn fa riot ó jẹ̀bi kò jẹ̀bi. Ó ti yé mi ṣebí iṣẹ́ mi. Eré àti nìyẹn. Ẹni tá à ń sọ ni pé ọmọ àwa ẹlòmíì ẹni tí ó ṣe wọ́n ní díẹ̀ bá ọ̀nà ló gbá kú yeye tí ó ṣe tí ó rò tán bá ti mú wá òun là máa fi lè sọ àádẹ́ ni ó kú sí prison ẹ kú sí wa lọ́wọ́ ìyẹn ti wọ́n nìyẹn wọ́n bá lè ti bẹ́ẹ̀ ọmọ olórí wa ẹ̀jókòó ẹ wo ìdọ̀bálẹ̀ ń ṣe wa millions ló máa náà yín o. Máa fún yín ní millions. owó tó ní yàgò kan. Wọ́n máa sọ. Ọ̀nà orí bá èmi mọ̀ wọ́n. Àwọn ọmọ mi ní. Mo ti dọ́lọ́lá mo ti dolórí rẹ̀. Kọ́mọ tèmi ti jáde ní bàbá. Ẹ tó ń pa ọmọ yín ti jáde. Ọmọ kẹ́kọ̀ọ́ tó máa ṣe ẹ̀dá irú ọmọ bẹ́ẹ̀ tó bá ti jáde kó bẹ̀rẹ̀ ọ̀dọ́ lẹ̀ mọ́. Alílẹ̀. Exactly. Ìgbé tó máa gbọ́ ní pé ó ti kú sí prison. Ìjẹ̀bọ́ ni Officer Kọ́láwọlé. Yes, sir. On a special assignment kan tó fẹ́ ṣe fún mi. Okay, sir. Yeah. This evening you will be going on a special street raiding. Okay, sir. Ẹ concentrate lórí àwọn ọkùnrin jù mainly.
àwọn tẹ́ bá ti kó ní ìrọ̀lẹ́ yìí tẹ́ bá ti kó wọn má rẹ́gísítà wọn lórí káńtà rárá kó wọn wá sọ́fíìsì mi straight wọ́n lè tó bíi 3 sí 4. Okay, sir. So tó bá ti kó wọn dé tó ti hand wọn over fún mi then I will take it up from there. Okay, sir. Do you get it? Consider it is done, sir. It's all right. Yes, sir. I trust you. Yes, sir. Mo mọ̀ pé. I will deliver for you, sir. No problem. All right there. Thank you, sir. Ẹ wo alàgbà, ọ̀nà kan ṣoṣo tí mo rò pé ẹ̀jẹ̀ ènìyàn gbà yìí mi lọ́wọ́ náà nìyẹn. Lẹ́yìn yẹn mi ò rò pé nǹkan mi wà tuntun tó yẹn mọ́. Ẹ wá jọ̀ọ́ ẹ ṣàánú mi, ẹ bá mi bẹ̀ Ọlọ́run ọba kí Ọlọ́run ọba dáríjì mi. Ṣùgbọ́n ìwé ìsìnká lórí 22 ẹsẹ̀ 23 ó sọ wípé Ọlọ́run ò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ nígbà tí kò ronú kúrò. Kò sí bí ẹ̀ṣẹ̀ yín ṣe fẹ́ pọ̀ tó níwọ̀n ìgbà tí Jésù Kristi ti kú lórí igi àgbélébùú ẹ̀jẹ̀ ó ti tó fún yín. Ṣùgbọ́n àwọn èèyàn yín tó wá kù tẹ́jọ ṣiṣẹ́ ibi yìí ń kọ́. Gbogbo wọn ti kú o. Èyí tó máa kúkú mọ́tò ti kúkú mọ́tò. Èyí tó máa kúkú mọ́ ti kúkú ìlú. Ní Róòmù orí 9 ẹsẹ̀ 15 ó sọ pé màá ṣàánú fún ẹni tí màá ṣàánú fún, màá dẹ̀ sì yọ́nú fún ẹni tí màá sì yọ́nú fún. Bí ìbá ti pé àánú Ọlọ́run tẹ́ ẹ rí gbà ẹ̀yin gan ìbá ti kó papọ̀ mọ́ wọn. Àánú lẹ rí gbà, àánú tẹ̀dẹ̀ rí gbà yìí òun ló ṣe àtọ̀nà tẹ́ fi dé ibi. Orí tí ò bá ní nǹkan tọ́lọ́run fẹ́ fààyàn níbẹ̀ kò ní dẹ̀mí yín sí títí dọjọ́ títí mi. Àánú Ọlọ́run ni kò dẹ̀mí ju yín sí. A ò bá jẹun sẹ́yìn abọ́ èèrà kú níkùn bí tá a ti jẹun lóòótọ́ Aderinoye lẹ́dọ̀ ni o àfọwọ́bà lè fàdán tán sáyé ni. Mo fọ̀rọ̀ mi ṣàdúrà Ọlọ́run yóò bẹ̀bẹ̀ o Ọlọ́run yóò bẹ̀bẹ̀ o. Bẹ́ẹ̀nìyàn gbàgbé mi o bẹ́ẹ̀nìyàn gbàgbé mi ó dájú Jésù kò mí gbàgbé mi. Ọlọ́run ẹ wá dárí ẹ̀ṣẹ̀ mi jì Jésù Kristi ọmọ Ọlọ́run ẹ dárí ẹ̀ṣẹ̀ mi jì Michael bímọ ẹ dárí jì orí mọládé ẹ dárí ẹ̀ṣẹ̀ mi jì ẹ dárí jì mí gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ ní kọ̀rọ̀ èyí tí mo ṣẹ̀ ní bàbá ẹ dárí ẹ̀jẹ̀ mi ẹ̀ṣẹ̀ àtọjúdá ẹ̀ṣẹ̀ àfọkàndá ẹ̀ṣẹ̀ àtàpádá ẹ̀ṣẹ̀ àtẹsẹ̀dá ẹ̀ṣẹ̀ àtinúdá ẹ dárí ẹ̀jẹ̀ ẹ̀ṣẹ̀ ìdílé ìyá ẹ̀ṣẹ̀ ìdílé bàbá ẹ̀ṣẹ̀ ìmọ̀ ẹ̀ṣẹ̀ àbúrò. Ohunkóhun tá a bá ṣe ò láàyè ká má rántí ọ̀la 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 tí ó ṣẹ̀ṣọ́ ohun tá a fẹ́ ní ṣe. Daddy. Sister ẹ̀ tún. Ó mà náà kíyèsí kankan tí mo fẹ́ pè é sí. Kí ló ṣẹlẹ̀ kí lẹ rí? Lórí ọ̀rọ̀ Daddy ti wà nínú ìlú. Okay. Tí bá kà á ní méní méjì, mi ò lè káyè ìgbà tí mo ti bá wọn lórí ẹ̀kọ́. Ojoojúmọ́ ṣá ẹ̀gbọ́n mi. Torí nǹkan tó ń béèrè lọ́wọ́ Ọlọ́run òun ló ń fa ẹkún ojoojúmọ́. Ṣùgbọ́n ìmọ̀ràn mi ni pé àtẹ̀yìn àtẹ̀mí ẹ jẹ́ ká fàdúrà ràn wọ́n lọ́wọ́. Tọ́lọ́run bá ṣẹ́gun ayé wọn tán kò ní sí ẹkún mọ́ kò ní sòsì mọ́. Ọlọ́run á dẹ̀ máa gbàdúrà wa lórúkọ Jésù. Àwọn Daddy àtìgbà tí mo ti ń rí wọn mo ò rí ẹbí kankan pẹ̀lú wọn, mi ì ríyàwó mi ì rọ́mọ, àwọn nìkan ni mo máa ń rí ṣá. Ṣé mọ̀ pé ogun máa ń léèyàn sá lára ènìyàn? Ẹni tó bá ń ja ogun àwọn èèyàn kì í fẹ́ bá ṣe papọ̀.
ṣùgbọ́n nígbà tó bá ṣẹ́gun tán àwọn èèyàn máa fẹ́ báyàn kó ìkógun nítorí pé ó ń jagun lọ́wọ́ òun lẹ̀ ṣe rí ẹbí lẹ̀ ṣe rí ara pẹ̀lú wọn àwa náà lẹ́bí wọn àwa lára wọn gbogbo nǹkan tó ń bá fẹ́ àwa náà lára máa ṣe fún wọn ọlọ́run àdẹ́gbọ́ àdúrà ọlágbára ọlọ́run àdúrà tí ní àdẹ́ tó fi ọ̀rọ̀ bá. èmi ẹni wípé kò sẹ́ni tó fẹ́ bá ládàáni ṣe. kò sẹ́ni tó fẹ́ bá ládàáni ṣe àti pé àdánwò máa ń lé ẹbí náà ó máa ń lé ẹbí kúrò lára ẹni lórúkọ Jésù ọlọ́run aṣẹ́gun fún wọn aṣẹ́gun fún wọn aṣẹ́gun fún mi ẹ jẹ́ ká gbàdúrà. lórúkọ Jésù ọmọ ní lórúkọ Jésù ọlọ́run àgbàdúrà wá ṣẹ́gun fún wa má ti ká ṣe lọ́sàn-án. Yẹ mo sọ yẹn oúnjẹ tó jiná tó ti ń dáná lọ. Bá má ṣe wàhálà. níwọ̀n tó ṣẹ̀ṣẹ̀ dé láti gbé dídí ọjọ́ méje ó yẹ kó gbé kò lè ṣọ́ra kó fara ìbalẹ̀ kó sinmi. bí mo ṣe wà nígbìlẹ̀ ọkọ mi ò balẹ̀ bí mo mọ bí mo ṣe fi yín sílẹ̀. ṣé ọkọ mi. Èmi náà kúkú ń gbìyànjú àti tọ́jú ara nígbà tí mo mọ lórí tó ṣe lọ ṣe gbé. Mo máa rí nǹkan jọ. Ó ní bàbá àgbàlagbà kan tó wá kọrin ti Jésù lọ́wọ́. Ojoojúmọ́ ló fi mú ẹkún mi. Ẹ̀kọ́ Yorùbá ò kí ló fẹ́ kú. Tèmi náà wá rí i pé gbogbo ìgbà ni bàbá yẹn máa sùn. Bá lọ bá wọn kí ló ṣe. Ẹ jẹ́ ká máa dúpẹ́ o. Ní kálukú àgbètì ìlara. Nígbà tí bàbá rẹ̀ sọ̀rọ̀ ọjọ́ kan ṣoṣo ni ìyàwó ẹ̀ àti àwọn ọmọ ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta wọ́n jáde láyé. Bàbá àgbàlagbà àti ìyàwó àtọmọ mẹ́ta lọ́jọ́ kan náà. Ó sọ pé kò níyàwó kò lọ́kọ̀ kan láyé báyìí. Tójú ẹ̀ wà o. Tó bá ní tiẹ̀ pọ̀, tó bá tún rí tẹ̀lé mọ́, èèyàn ni wọ́n mú un. Má ṣe. Òun bá gbé sálọ máa ká. Lórí ìgbà fún àjẹ àṣìjẹ ìtọ́, ọmọ awítẹ̀ mi ni pé àwítàgbé ní tó jù. What? Àbíkẹ̀kẹ́ orí ló ń ta ẹ̀. Ta ló sọ yín pé kó o máa jó lọ òun wà lẹ́yìn ẹ̀ báyìí? Wọ́n fún ẹ ní promotion nínú iṣẹ́ ìhòòdè gbá tí mo wà láyé tí mi ò tí ì kú. Ibo ló ti mọ onímọ̀ ẹ̀yìn náà? Ṣé ìwà àti ẹ̀mọ́ra níbi kan tẹ́lẹ̀ ni àbí kílẹ̀ jọ papọ̀? Ẹbí mi tún ti ní màmá pa owó màmá kọ́ra ó màmá pọ̀ fún ọ ni. Come back here. Jẹ́ kó tẹ̀lé ẹ, máa ṣe kó máa fojú sí i. Ọ̀gá gbóríyìn ìfọ̀ ìbọn náà wá ń bóyún òṣì. Àbójú mi kọ́ ni wọ́n ṣe mú ẹ wá bíbá yìí. Ìgbàgede ayé ni mò ń lọ. Ọ̀nà ògbó ni màá kọ́. I have been diligent with my work. Please, ìjọ má jẹ́ kí n ṣe envelope yìí. It's a must you open that letter. I am sorry. Jẹ́ kí n lọ bá wọn. Ṣé ẹ bá wọlé tí wọ́n sún ètí? Tí wọ́n sún ètí? Tani ẹlẹ́sìn nǹkan kan fọ́gà sẹ́mi rántí bèrè lọ́wọ́ wọn pé kí lẹ́sẹ̀ kó tó di kọ́dá yín dúró. Ṣé wọn ò mọ̀ yìí pé àgbá òfìfo ló máa ń dúró yìí? Ẹni tí ò bá fi tèmi. Ẹ lè bìlí fọ̀rọ̀ yín nìkan ló sọ. Everybody ló ń rojọ́ yín o. Wọ́n ní pé gbogbo kádàrá àwọn ilé ti lò pátápátá. Ó ti gbọ́ fún ẹ. Ṣé bí wọ́n ló mọ ṣẹ́ṣẹ́? Ìwọ nìkan láyé ọ̀gá.
bẹ́ẹ̀ ni ìtàkùn wà lẹ́nu géètì ó fẹ́ wọlé ní tó ń ti lẹ́nu pé ẹ̀sọ́ pé kí máa wọlé. ẹ ṣàkíyèsí. mo ti tolerate tó and I've had enough of all your shenanigans. Kò sí àyè fún ẹ níbí báyìí because I am happily married. Mo padà wá sí àyè mi ni ẹ̀tọ́ mi ni mo padà wá gbà mo wá jókòó tí nǹkan mi ní padà. Láyéláyé kíyàn lọ for 6 years ó tún sọ pé òun tún ń gàbà bọ̀ nínú ilé yẹn. Ẹ̀yin lè fún lédè ìláyọ̀ yọ̀ wọ́n pẹ́ ti jẹ́ kí n pọ̀ mọ́bi tó wà yẹn ni ó gbọ́dọ̀ ẹ máa ti reset. Baby, rock my world, oh. Take it easy. If I call on you, I'ma show my love. If I build the house, I'ma show my body. If I buy you more, show my body. All I want is baby. Ẹ wo àǹtí mi, a níbi rẹ̀ ló níbi tó lọ o. Jókòó tadé tèmi, mo ò lọ bí kankan mo ti débi tí màmá gbé. Ọdún ṣẹlẹ̀ straight sí i. Ọ̀gá adé mi mò ń jára o ti ń ṣìgbé síra wọn o ṣé òye pé lè ti ṣe ara ṣá. ẹnìkan ìgbàlúbọ́sà kò ẹ̀fọ́ èrè ohun òṣè lànà bá dé. alàgbà sá ẹ ṣé mo dúpẹ́ fún gbogbo ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn yín látìgbà tí mo ti wà ní ìgbélé àti àwẹ̀ níbí. Ọlọ́run bá mi sọ yín lẹ́sùn. Àmín Jésù. Mo kàn fẹ́ wá ètò yín létí pé ìgbélé àti àwẹ̀ lẹ́yìn fún mi ó ti parí lánàá. Ẹlẹ́nkejì mo ní kí n wá sọ ìṣèpáyà tí mo rí fún yín. Báwo lẹ ṣe rí sí? Lẹ́yìn ìgbà tí mo parí àwẹ̀ yìí tán lánàá mo rántí pé bí ìgbà pípẹ́ díẹ̀ sẹ́yìn bí ọmọ ọdún 5 sí 6 kan ó ṣẹ̀ mí lẹ́ṣẹ̀ tó dùn mí níjọ́ náà. Mò ń ronú nǹkan míì lọ síbi iṣẹ́ ni mò ń wa mọ́tò lọ bóyá òun àtàwọn ẹlẹgbẹ́ ẹ̀ náà ń ṣeré ní o ó bá mú òkú ó bá ju bá windscreen mọ́tò bí gíláàsì mọ́tò ṣe fọ́ mi. Àwọn èèyàn bẹ̀ mí mo lose control mi ò gbọ́ mo fi bínú na ọmọ náà púpọ̀ mo na ọmọ náà gan mo wá rò pé àbí yẹn ni ẹ̀ṣẹ̀ tí à ń jìyà ẹ̀ṣẹ̀. Ọmọ tẹ́ ẹ rí yẹn ó tó bí ọmọ ọdún mélòó? Bí ọmọ ọdún 5 sí 6. Ǹjẹ́ ìgbà tẹ́ ẹ na ọmọ yẹn kú nígbà yẹn? Rárá o mi ò sọ pé ó kú o àmọ́ mi ò lè nípò nítorí pé èmi náà mọ̀ pé ọwọ́ tó le ni mo fi nà. Àwọn èèyàn dẹ̀ padà gbálẹ̀ lọ́wọ́ mi àmọ́ mi ò wẹ̀yìn ẹ̀ wò. Mo wá ń rò pé bóyá lẹ́yìn ìgbà tí mo nà yẹn bóyá nígbà tó délé tèmi ò dẹ̀ wẹ̀yìn bóyá nínà yẹn já sí àárẹ̀ bóyá àárẹ̀ yẹn ló wá já sí ọlọ́jọ́ fún ohun tí mo sọ. Fọ́ọ̀mù ìgbà tí ẹ̀ kú ọmọ tá a rí nínú ìṣípayá òjò kò tí ì pọ̀ ọmọ ọdún 2 kan máa sọ pé ọmọ ọdún 5 gbogbo ọmọ tí mo rí òjò bí ọmọ oṣù 6 sí ọdún kan lọ. Nǹkan tí màá sọ ni pé màá gbà yín nímọ̀ràn pé láti máa tẹra mọ́ àdúrà kẹ́dẹ̀ máa gbàdúrà lẹ́ẹ̀kọ̀ọ̀kan àti pé ẹ̀dẹ̀ máa ṣe ìtọrẹ àánú níbi tí wọ́n bá ti ń sọ ọmọ lórúkọ. Ọlọ́run á gbọ́ àdúrà wa.
kí ló ṣe? Dáàdi bí mo ṣe ń lọ sílé ẹsẹ̀ òun ni mo rí àwọn kan tó ń ṣèkó mọ ní next street ní Ṣẹ̀yìndé street òun ni mo ní kí n sáré wá pé nǹkan tó ṣèkó mọ yẹn tán. Ní other street wa mi ní Ṣẹ̀yìndé wọ́n ṣèkó mọ lọ́wọ́lọ́wọ́. wọ́n ṣe túrẹ̀ mo ṣe padà wá kí wá pé yẹn ká tètè lọ. ṣé kájọ máa lọ? ẹ jẹ́ àmà lọ́nà lémi náà ni màá júwèé bẹ̀ fún yín mi á dẹ̀ máa gbà bẹ̀ lọ. èmi náà ti ṣetán mo fẹ́ máa lọlé náà. kò ṣe. Ìtùnú níbo ló wá lọ látàárọ̀ tó gbọ́ ọmọ sílẹ̀ tó ń sunkún mo rọ ọmọ yẹn títí kò dákẹ́ kí ló dé irú ìrìnwó nìyẹn wọ́n tó bá ti ń lọ́jọ́ mi bóyá kó máa gbé nǹkan ẹ̀ dání o. ẹ má bínú máa ẹ wò pé o mọ̀ pé mo máa pẹ́ bí mo ṣe ń lọ ni mo rí pé wọ́n ṣèkó mọ́ ní street church wọ́n á ní pé kí n sáré lọ pé dáàdì kọ́ má lè mí ìsẹ̀. báwo wá ni ṣé wọ́n dẹ̀ wá ni wọ́n dẹ̀ bá sáré èmi ṣì fẹ́ máa bú ẹni pé tó bá ti ń lọ níjọ́ mi kó máa mọ́ mẹ́ dání ó yá lọ́rọ̀ mo ń bọ̀. orí yeye ní mo gùn wé àìṣẹ̀ ló máa pọ̀ wá orí mi má jẹ́ jìyà ó níyà o. orí yeye ní mo gùn wé orí yeye ní mo gùn àìṣẹ̀ ló máa pọ̀ wá àìṣẹ̀ ló pọ̀ má jẹ́ jìyà ó. mo ní kí n bèrè pé kí ló wà láàrin dádì tó wà nígbèlè àti sísítà Ìtùnú ni. kò sí nǹkan kan láàrin kò sí kílé tó fi bẹ̀rẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ ní pé gbogbo ìgbà ni tí dádì bá fẹ́ break ọmọ máa ní káǹtì Ìtùnú wá mo ní kí n béèrè pé ṣé kò sí kankan láàrin. mi ò rò ìwọ náà máa wò látìgbà tí dádì ti wà nínú ìjọ ẹbí wọn wo lórí rí. mi ò rí wọn pẹ̀lú anybody. èmi gan tán bá fẹ́ break nígbà mi èmi tí mo máa ń gbé èso lọ fún wọn lélẹ̀ mi ò rò bẹ́ẹ̀ ṣé nǹkan tó fẹ́ sọ nìyẹn. nǹkan tí mo ní kí n béèrè lọ́wọ́. mo wá pè mí lágbára tí mo ṣe nǹkan lọ́wọ́ kó sọ fún. bá ò bá jẹun sẹ́yìn abọ́ èèrà òkú nìkún bíi tá a ti jẹun. omi jẹ́ ojú mi bèrè àánú rẹ bàbá fi aṣọ ojú rẹ ẹ̀wọ̀ mi ọlọ́run mi aráyé retí ohun tí mo mú bọ̀ lọ́dọ̀ rẹ o bàbá mímọ́ ọdún yìí lọ omi jẹ́ ojú mi bèrè àánú rẹ ọlọ́run o fi àánú gbọ́ ti tèmi ọlọ́run bá mi lómi jẹ́ mi dùn ọlọ́run mi mímọ́ wọ́n pè é àwọn áńgẹ́lì tó pọ̀ nípa ti agbára ẹ sọ̀kalẹ̀ nítorí ọ̀rọ̀ mi ẹ fọ́rùn yá nítorí ọ̀rọ̀ mi ẹ fàánú gbọ́ ti tèmi ọlọ́run mi mímọ́ wọ́n pè é áńgẹ́lì tẹ́tí orígun mẹ́rin àgbáyé mọ̀ ó ní Michael ó ní Gabriel ó ní Raphael ó ní Uriel ẹ sọ̀kalẹ̀ ẹ ṣàánú mi àánú ni mo fi Olúwa àánú ni mo bèrè lórí ọmọ ẹ ṣàánú mi lórí ọmọ ẹ ṣàánú mi ọlọ́run àánú ni mo fẹ́ fàánú gbà fún tẹ̀mí o. pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ṣàlàyé kó ṣẹlẹ̀ sí mi ẹ̀rọ náà ń bá mi ọkùnrin ni kí bàbá mi dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ àrà ń sán atẹ́gùn fẹ́ ìjì jà kò gbé wa lọ ṣé kò yẹ ká dúpẹ́ òun àdìtú lọ̀rọ̀ Elédùmarè òun lọ̀rọ̀ ẹ̀yẹ jẹ́ ká gbé yẹn tìǹà èmi náà ní ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ Ìtùnú tó bá lè dá mi lóhùn. látijọ́ tí mo ti wọlé ìjọsìn tí mo ti mọ̀ ẹni mo ti ń rí ọmọ lọ́wọ́ ẹ̀ tí mi ò bá dẹ̀ ń ṣakúrí
kò dìgbà tán bá tó sọ fún mi pé wọ́n ló lọ́mọ kí n tó mọ̀ pé wọ́n ló. Àmọ́ ohun tí yóò yà mí lẹ́nu ni wípé mi ò rí ọkọ tó bímọ fún níbí rí. Bóyá ẹlẹ́sìn kejì ni o àbí single mother ni ẹ tó bá ní lẹ́nu mi gbọ́rọ̀. Dádì, ọ̀rọ̀ ńlá lẹ bèrè yẹn. Lóòótọ́ lọ́jọ́ orí mi kéré, ṣùgbọ́n mi ò lè fọ ìtàn ìgbésí ayé mi tán. Àgbo ẹ̀ nínú. Hello? Kí ló dé, kí ló ṣẹlẹ̀ sọ́mọ mi? Hospital. Ẹ wá kí ló ló ṣọmọ yìí? Wọ́n ní wọ́n ti gbọ́mọ mi lọ sí hospital. Kò dẹ̀ sí nǹkan kan tó ṣe kí n tó kúrò lé. Jẹ́ kémi náà tẹ̀lé ẹ débẹ̀ gbà náà. Bẹ́ẹ̀ni, èmi ni mo bí ọkọ ẹ̀. Ìyá ọkọ Ìtùnú ni mo jẹ́. Dádì, ọgbẹ́ ọkàn ńlá gbáà ni ọ̀rọ̀ tí Ìtùnú mẹ́nu bà fún yín. Lọ́jọ́ ìkúnlẹ̀ Ìtùnú, ìrora yìí máa pọ̀ o. Wọ́n ní ọjọ́ kò ó. Kí ló dé? Sáré gbóhùn ẹ̀mọ́ gbóhùn tún mọ́ ọ. Ẹ̀yin tẹ́ gbé lọ. Ẹ má wọ̀ mí. Wọ́n yẹ mọ̀kàn ṣẹlẹ̀ ẹni sùn ìrọ̀ jẹ́ kí n wà tẹ̀sán. Ẹ ṣe fọkànbalẹ̀. Ẹ ṣe mo ti fọkànbalẹ̀. Ọlọ́run á ṣàánú mi. Ọlọ́run á ṣàánú mi. Ọlọ́run á fún yín ṣe o. Ọlọ́run á fún yín ṣe o. Wẹ́rẹ́ ni mo máa gbọ́. Màmá mi ní gbóhùn ẹ̀mọ́. Wà á gbọ́. Wà á gbọ́. Àti tọ́mọ àti tìyá ló máa gbọ́. Láṣẹ Ọlọ́run ọba. Mọ́mì, ṣẹ́rí lọ fọkàn yín balẹ̀. Ṣẹ́rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí ìyàwó yín. It's normal. But títí wọn yẹn kàn fẹ́ máa pọ̀ díẹ̀ ni. Kí ló máa wá ṣe báyìí? Ẹ fọkàn yín balẹ̀. Ṣẹ́rí it's normal thing. But máa kọ injection kan fún yín sí. Tẹ́ bá ti get àwọn injection yẹn, ó máa suppress gbogbo pains yẹn. So why they put to labor? Ṣé ti gbọ́? Nǹkan tí mọ́mì náà mọ̀ pé it's normal thing ni but ẹ mọ̀ ẹ ti wá ń ṣe nǹkan náà mà. Mọ́mì, tí wọ́n bá ti gẹ̀ẹ́tì ilé, everything máa wà under control lágbára náà. Ṣé ti gbọ́ ẹ fọkàn yín balẹ̀ kò sí problem so ẹ gẹ̀ẹ́tì.
àǹtí nọ́ọ̀sì ẹjọ́ ṣáàgó yín ṣiṣẹ́. Ó ṣiṣẹ́ mà. Ọlọ́run jẹ́ ìbéèrè. Nínú Kọ́lá kò bá fún àlọ́lá àrò léṣòro òògùn ní fámásì. Ìdáwó ṣàánú mi. Mọ́mí, ẹ ṣe wà dé báyìí. Ṣé ọmọ yóò tí gẹ́ẹ̀tì ògùn ta nìkan lọ gẹ́ẹ̀tì rà? Ojú ò mà ní tí yín látàrọ tó ti lọ. Èmi náà rò ó yẹ kó ti dé. Mo ti pàgbé aago nọ́ọ̀sì yìí gan ni mo yá tí mo fi pè é. Ṣé ni ò lọ kò dún rárá tiẹ̀ ni. Mi ìmọ̀rú fámásì tó lọ látàrọ ẹgbà mi. Mọ́mí, ògùn yẹn wà very very important. Ẹ sọ bẹ́ẹ̀ náà. Ẹ fẹ́ láì kẹ́ ẹ gbé aago wọn. Mo pè kó lọ ni. Ṣé gbọ́? Mo pè kó lọ ni. Mo pè àbí. Bí mo ṣe wá tì nìyẹn o. Bí mo ṣe wá Kọ́lápọ̀ ọmọ Akínọlá tì nìyẹn o. Mi ò rí láti ọjọ́ náà mi ò fojú mi báyìí rọmọ mi. Wọ́n bá mi rán ọmọ mi níṣẹ́ àgbọ̀ òde. Àbíyamọ gbọ́rọ̀ ọmọ. Gbọ́rọ̀ ọmọ. Ọmọ yín tó ń jẹ́ Kọ́lápọ̀ Akínọlá yìí. Ṣé bóun ni ọkọ ìtùnú tí à ń sọ yìí? Títóbi Ọlọ́run ọba. Gbogbo ọ̀rọ̀ tẹ́ wá ń sọ ìtàn tẹ́ ń sọ yìí láti tó bí ọdún kìlọ̀. Ọdún kò tí ì kádùn. Kò ì kádùn. Gbogbo ò tí ì ju bí oṣù 6 sí 8. Kò jù bẹ́ẹ̀. Orí yeye ní mogun òwe àìṣẹ̀ ló máa pọ̀ wá orí mi máa jẹ jìyà ó níyà o. Orí yeye ní mogun òwe àìṣẹ̀ ló máa pọ̀ wá. Ṣé débi báyìí ò yé mi? Débi fámásì ni mo ti ń bọ̀ wọ́n ní kí n lọ ra injection wà níyàwó mi ń lébọ̀ lọ́wọ́ ló fẹ́ bí. Dókítà dẹ̀ ní wípé kí sáré lọ gẹ̀ẹ́tì àwọn injections kan fún ó lè help ẹ láti tètè bímọ. Bẹ́ẹ̀ ni mo lọ, mo ń padà bọ̀. Òun làwọn ọlọ́pàá kọ̀ cross mi lójijì. Wọ́n dẹ̀ ní pé kí n wọnú mọ́tò. Wọnú mọ́tò accident tí mo lè rántí nìyẹn sá. Àfi mo ṣe débi báyìí. Kó tí mò ń ṣe bí kò yé mi ní ìmọ̀ sá. Ṣùgbọ́n ọmọ mi tó wà ìṣá. Ohun tó ń ṣe ní òye ẹ̀. Kí ló porúkọ ẹ lẹ́ẹ̀kan sí? Kọ́lápọ̀ Akínọlá. Ó sì dá lójú pé ò ṣe nǹkan. Ìmọ̀ kankan ní ṣe kan. Alright. Aago mélòó ni àwọn ọlọ́pàá bá ẹ níbi tí wọ́n ti bá ẹ? Ṣé aago mélòó? Past 9 ni sá. Níbi tó ti bá ẹ, kí ni ohun tó ń ṣe níbẹ̀ àti pé kí ló ká mọ́ ẹ lọ́wọ́? Mo rí lójú títì ní pé kí n padà sí hospital. Injection tí mo lọ rà tó fẹ́ fúnyàwó mi, ó wà lọ́wọ́ mi. Òun lọ ká mọ́ ẹ lọ́wọ́. Injection náà dàbá ẹ. Tó ní wọ́n ká mọ́ ẹ lọ́wọ́. Àwọn ọlọ́pàá ló gbà lọ́wọ́ pé wọ́n sọ ọ́ nù ní sáà. Ṣẹ́rí téèyàn bá fẹ́ assist yín, ẹ̀yin lẹ́ẹ̀kẹ́ ń jẹ́. Pẹ̀lú irọ́ oríṣiríṣi tí ó bò. Àwọn ọlọ́pàá ṣe ń láti gbà lọ́wọ́ ẹ. Àwọn nǹkan tó àwọn exhibit tí wọ́n ká mọ́ ẹ lọ́wọ́, wọ́n ti show ẹ̀, wọ́n ti tender ẹ̀. Ìgbó cocaine oríṣiríṣi àwọn drugs oríṣiríṣi tí ò dá oògùn olóró. Ẹni tó bá rí ẹ bó ṣe ń rojọ́ yìí sí, wọ́n á fẹ́ ṣàánú. Àmọ́ kéèsì irú yín pọ̀ lọ́dọ̀ àwọn ọlọ́pàá tó jẹ́ pé tán bá gbé débi táwa náà bá rí wọn àárí wọn léwe bí ìgbà tán parọ́ mọ́ wọn. Àmọ́ nínú ọ̀rọ̀ tó sọ́ọ̀sì ló ti fi wọn pé wọ́n parọ́ mọ́. Àkọ́kọ́ bẹ́ẹ̀ ní pàṣẹ
kóòtù dẹ̀ fi hàn wáyé pé tòun ọ̀nà òru ni wọ́n rí ẹ tó rìn. Ibi tó ká ẹ mọ́ ibi tí around ibi tí àwọn igbó wà wọ́n tún ní ọ̀ka oríṣiríṣi mímú ìmúkúmu bí igbó bí oríṣiríṣi náà ká mọ́ ẹ lọ́wọ́. Kò ṣe mí sá, kò ṣe mí sá. Wọ́n parọ́ wọn ẹ̀. Arákùnrin kí ló dé tẹ máa ń parọ́ tẹ̀ kí n so tó báyìí. Tó bá dẹ̀ yá sìn ẹ̀yin náà lè máa ní àwọn ọlọ́pàá ló wá wọn ò ṣiṣẹ́ wọn bí iṣẹ́. Ṣé ògbóòwe àwọn àgbàlagbà ni? Wọ́n ní ìjàkùn mọ̀ kí rìn sàn ẹni tàbí rè rìn. Ìwọ rìn lóru wá ní wọ́n ní kó lọ ra injection. I'm very sure pé tó bá dé hospital yẹn wọn lè kún ọ rí ìyàwó ẹ̀ kò sẹ́ni tó jọ ìyàwó ẹ̀ kò sẹ́ni tó lébọ̀. Ìyàwó mi wà lọ́sibítù kó tẹ̀ ìgbà lẹ́yìn kìlọ̀ kó mọ bí tí mo wà. Kán tẹ̀lé lọ́wọ́ irọ́ ni máa waste time. You see èmi fẹ́ help ẹni o but irọ́ tó ń pa igun ò lè jẹ́ help ẹ. Sórí statement àwọn ọlọ́pàá yẹn ètò lè ṣe ni pé kó agree gbogbo nǹkan ní o ṣe yẹn kó fèsì statement kó kọ́ bẹ́ẹ̀ ọ̀nà tá lè bá ràn ẹ́ lọ́wọ́ yẹn. Nínú tó bá fẹ́ kí ràn ẹ́ lọ́wọ́ ká ẹ pé o lè ṣe statement gẹ́gẹ́ bí wọ́n ká mi mọ́ o ní tòun ọ̀nà òru o igbó àti cocaine wà lọ́wọ́ mi o ọ̀nà tèmi lè gbà ràn ẹ́ lọ́wọ́ nìyẹn ṣùgbọ́n tó o bá ti ṣe yẹn kò sí lè ṣe lè ràn ẹ́ lọ́wọ́. Ìṣàlù mi sá mi mọ kankan mi mọ bí mo ṣe débi. Ṣé o lè ṣe statement bẹ́ẹ̀ lè ṣe fún mi? Hello, ta ló wà ń bẹ̀ yẹn? Ẹ wá dá padà, ẹ wá dá padà. Àmọ́ tó ń ti bẹ́ẹ̀, ọmọ wa ò ní rárìn rá o, ọmọ wa ò ní sọnù. Ẹ̀kún lápò ọmọ yín ọlọ́run àṣẹ rí o. Àmín, àmín Jésù. Eléyìí ò dáa. Kò dá pàbí àmọ́. Òfin láti ẹnu rẹ kí o sì tọ́ ọ̀rọ̀ rẹ sí ọkàn rẹ. Bí wọ́n bá yí padà sọ́dọ̀ Olódùmarè, á sì gbé ọ ró. Bí wọ́n bá sì mú ẹ̀ṣẹ̀ jìnnà rere kúrò nínú àgọ́ rẹ, tí wọ́n bá tẹ́ wúrà dáradára sílẹ̀ lórí erùpẹ̀ àti wúrà ófírì lábẹ́ òkúta òkè, nígbà náà ni Olódùmarè yóò jẹ́ ìṣúra rẹ. Ṣé mo pé ẹ̀yin lẹ sọ fún mi pé kí n máa rántí gbogbo ìṣe tí mo ṣe? Bẹ́ẹ̀ni. Ìpè tí n bá ti rántí kí n máa lọ tọrọ àforíjì. Bẹ́ẹ̀ni, ṣé ẹ tún ti rántí ẹ̀ṣẹ̀ mi? Mo ti rántí ẹnìkan tí mo ṣe. Ọlọ́run ṣe ẹni yẹn, ẹ lọ tọrọ ìdáríjì, ẹ lọ bẹ́ẹ̀ yẹn ká lọ bẹ́ẹ̀. Kò rọrùn bẹ́ẹ̀ ni. Ìbá wo? Ìyẹn mo ṣe fẹ́ wá sọ fún mi. Ṣé rántí ìtàn kan tí mo sọ pípé nígbà tí mò ń ṣiṣẹ́ wọ́dà? Pípé èmi àti ọ̀rẹ́ mi sínítọ̀ àtọlọ́pàá kan àpawọ́pọ̀ àgbà ẹ̀mí aláìṣẹ̀. Bẹ́ẹ̀ni, mo rántí. Mo ti rí ìyàwó ọkùnrin tí a pè ní. Ọlọ́run ṣeun, àbùṣe ti ń bùṣe díẹ̀díẹ̀ ní àdúrà tí ń gbà. Kẹ́ lọ bá kẹ́ lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ náà. Alàgbà, ibi tí mò ń lọ ni kò rọrùn láti lọ bẹ́ni náà. Bíbá o. Nítorí pé ẹni tá a gbẹ̀mí ẹ̀ ìdẹ́mọ̀ ìpé ìtùnú òun ìyàwó ẹ̀. Ìtùnú wo? Ìtùnú kan náà tó mú mi bí bàbá tí mo mú bí ọmọ nínú chọ́ọ̀chì. Ṣé èyí tó ń bá yín bomi gbogbo ẹ̀? Bẹ́ẹ̀ni. Ẹ ní sọ pé ìjókòó wa pé bóyá ó jọ ní lójú mọ́ mi Kọ́lápọ̀. Ọ̀rọ̀ alàgbà ẹ̀ ni mo fẹ́ sọ fún mi. Ẹ máa rí i pé wọ́n wá sí orí òkè, wọ́n á sì gbé láti bí ọjọ́ bíi mẹ́ta. Ṣùgbọ́n along the line àwọn kọ̀ọ̀kan kan ń ṣẹlẹ̀ tí mo rí i pé ó ní í ṣe pẹ̀lú yín. Òun ni mo ṣe pè yín pé ẹ wá kí n sọ ọ̀rọ̀ yẹn. Ó jọ mọ́ nǹkan tí ó ṣẹlẹ̀ nígbà kan rí pé mo rí i pé wọ́n ti ṣẹ̀yìn. Bẹ́ẹ̀ ni wọ́n mi Kọ́lápọ̀ mo rí pé ìránṣẹ́ ẹ̀ tí ó ti ṣe nǹkan kan tó báyìí nínú jẹ́ rí. Ẹ gbọ́, dádì, kí lẹ ṣe fún mi? Tó bá tiẹ̀ wá rò pé ó ní nǹkan tẹ́ ẹ ṣe fún mi tó lè bí mi
kí ló yẹ kẹ́ ẹ pè mí nínú ọwọ́ tá a jọ fi múra wa ẹ̀rí ẹ̀ sọ fún mi á sọ láàrin ara wa á tán sílẹ̀ kí ṣèṣe tí wọ́n máa ń bá dáàdì ẹ̀ ń dà wọ́n láàmú. mo ṣe ìdùnnú even Abídèmí tó jọmọ kókó mo ṣe tó jọmọ tó mo ṣe. dáàdì ò ṣe mí ṣé bíbí dáàdì ni mo ṣe mú yín àbí mọ́mì ìdí mi náà ni. ẹ ti kó mi lẹ́nu sókè ẹ̀yà mi ti ń gbà ń tó bá wà níbẹ̀ kọ̀ọ̀kan ní kẹ́ ẹ sọ fún mi òye mi. ṣebí ẹ dá mọ̀ pé àwọn alàgbà wọn wá ń ṣe ìgbélé ní bí wọ́n dẹ̀ ń gbàdúrà lórí nǹkan tó ń gbàdúrà lé lórí ó jọ mọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí nǹkan tí ọmọbìnrin fi di òpó. òpó báwo òpó kẹ̀. àwọn àti àwọn ọkùnrin bá ń yé mo dáná mo dáná mo dáná ẹ dúró ná ẹ dúró ná irọ́ dájì lákọ̀ọ́kọ́ ná ṣé pé kọ́lápọ̀ mi ti kú ni ṣé kọ́lápọ̀ ti kú ni ẹ gbọ́ ẹ dáhùn ẹ ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọmọ mi ẹ ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọmọ mi ẹ ní í ṣe pẹ̀lú kọ́lápọ̀. mo dáràn àdúrà tí mo yí ká ní kí n rọ́ mọ́ mi ẹ jẹ́ mọ̀ pé wọ́n ti bá mi rọ́ mọ́ mi sọ́run. mo dáràn ọmọ mi ọkùnrin kí ni mo ṣe fún ẹ ní ọmọ rí mi. tó fi ṣe gbogbo nǹkan báyìí ó ní ìdí tó lọ́wọ́ sí nǹkan báyìí ṣé bá wù ìdààmú tó ń bà kọjá ẹ̀ ìbànújẹ́ tó fi ní sí ìlú ló fa ìdààmú sí ayé wọn ló gbé wọn wá sínú ìdí ló gbé wọn wá sínú ìjọ ẹjọ́ ẹ dárí àwọn náà kọ́ ló sọ yín dòkó wọn àwọn èèyàn kan gba ọwọ́ wọn sọ yín dòkó ni. ẹ má tara ẹ má ṣe pé mọ́ ẹ mọ̀ pé Ọlọ́run ti gbèjà yín jà omijé kúkorò tó jáde lójú yín òun ló fa ìdààmú wàhálà tó gbé wọn wá sórí òkè tẹ́ bá tiẹ̀ ní ẹ dáríjì wọn ní ìsìn tẹ́ bá lẹ dáríjì wọn títún nìkan bá lóun dáríjì wọn ó dìgbà tí Abídèmí tó bá dàgbà tó bá dáríjì wọn tọkàntọkàn ìṣòro tó ń là kọjá wọn tó lè ṣe kíni kan tó rí ìdáríjì lọ́dọ̀ wọn. ìrìn àjò ìgbésí ayé ẹ̀dá bí atọ́pọ̀ ọ̀pọ̀ bẹ́ẹ̀ lórí. tó bá ń pẹ́ jù báyìí lọ mọ́mí ò ní tètè sí pẹ̀lú mi. èèyàn ò gbọ́dọ̀ sọ wípé gànági lọmọdé yẹn bí ni. wọ́n mímí lọ sọ àbí wọn kì í ṣe Ọlọ́run. wáá gbàgbó. ẹ̀wọ̀ ẹ má ṣe àyè mo dá wèrè kan sá. mo bẹ́ẹ̀ mi tó bá yà wèrè o yà wèrè tó bá lù. ẹ jẹ́ kí n sọ fún yín tẹ́ ẹ bá ṣe ìṣe pé wọ́n ti òde ìgbólóhùn ṣàlùkọ́ kẹ́yìn máa gé máa gé. This is a big one for us. Except from the fact that you are a manipulator who marry me rather. Now you are a cheat. Kí ló dé? ọ̀pọ̀ ọ̀dọ́ ọ̀mọ̀ pé kò yẹ kó máa fi ara wọn fọ́pọ̀. àwa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ìyàwó mi. kánúgbà yẹn gbà mí mo gbóyè kó tó ní pa bẹ̀rẹ̀ mítìnì màá gbé yín láyà báyìí. Don't do this again. Ìjẹ́ bí ti dé wéré ẹlẹ́ni tí ò ní jọ̀bọ̀ tó pa. Kó má bá wọn dáṣà mo kí ọ o. Kí ni
tí ẹnìkan bá fi 1 naira sílẹ̀ láàárín ọ̀sẹ̀ kan àwa máa bá wọn sọ 1 naira yẹn a máa bá wọn sọ di 3 naira. ṣe rí èmi tẹ́ ń wò yìí obìnrin bí ọkùnrin lèmi o mo ṣiṣẹ́ ni mo sì ní owó. ajé kú kalẹ̀. ẹ wá jẹ́ àwọlé lọ báyìí kéékèèké tá a ní ẹ̀kọ́ wa káàbọ̀ ẹ̀ ń sọ dílé ńlá. ìgbà gbogbo làwọn oníbàárà rẹ̀ mọ kówó wá. mo sọ fún yín pàràgbé láyé. àràgbé àjọ àdákó. ọ̀rẹ́ mi. gbà ìwọ ló máa kó nọ́mbà 1 èmi á kó nọ́mbà 7. lóòótọ́. máa dá ẹgbẹ́ máa ń tẹ̀lé wá. ọ̀ tí ìdáhùn ìbéèrè tí ń béèrè lọ́wọ́ rẹ̀. ká ní wípé mo wá rí 10,000 naira nísìnyí kó fún ọ. ọmọ mọ̀tẹ́rù lọ́pọ̀ mẹ́ta ni. ọba mi ṣe tí bá fi bíi 50,000 fi bẹ̀rẹ̀ bí èlò ni màá gbà. tí àjọ dé tí mo gba owó àjọ. tí má fi lè gba àjọ. nígbà bá gbowó àjọ. sẹ́wọ̀n náà dájọ́ ọmọ mi ń dájọ́ ó ń dájọ́. ẹlẹ́ẹ̀dúgbò ilẹ̀kùn ayé fún ilé ni. àìsùn pé fọlọ́ọ̀nì. orí yeye ní mogun òwe àìṣẹ́ ló máa pọ̀ wá orí mi máa jẹ jìyà ó níyà o. orí yeye ní mogun òwe orí yeye ní mogun àìṣẹ́ ló máa pọ̀ wá àìṣẹ́ ló pọ̀ orí mi máa jẹ jìyà ó níyà o. orí mi ṣọ́ mi jọ̀wọ́ má jẹ́ rìn lọ́jọ́ tán wá ní tí wọ́n fi rọ́pò ẹni tí ń bẹ lẹ́wọ̀n orí mi má gbà bọ̀dé ooo ọ̀pọ̀ lẹ́ni tí ń bẹ lẹ́wọ̀n tó ń jìyà ẹ̀ṣẹ̀ tí wọ́n ò mọ̀ dí tó jẹ́ pé àfi borí báyọ̀ wọ́n ní òdìjà sí kú. orí yeye ní mogun òye orí yeye ní mogun àìṣẹ́ ló máa pọ̀ wá orí mi dákun dábọ̀ má jẹ́ ń jìyà ó níyà o.